tọ́ ó pa mí lẹ́rìn-ín, ó sì máa ń ṣe mí bákan bákan tí mo bá ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń sọ ìtàn Ìbàdàn, tí wọ́n ń sọ oríkì Ìbàdàn. Ẹlòmíì wọ́n sọ ohun tí wọn ò mọ̀, ẹlòmíì á sọ ohun tó jù ẹ̀ tó, ẹlòmíì á ṣàlàyé ohun tí ò yé. Àmọ́ ìyẹn ò bẹ́ nìkan kan wí, mi ì sì búyàn, torí pé mo mọ̀ wípé ohun tí kálukú náà dé bá, ohun tí kálukú náà gbọ́, ṣé òun náà ń sọ. Ìbàdàn ọmọ àjòrò sùn, ọmọ agẹṣin kólé, ọmọ àfìjẹkúnjẹ kára wọn, ibi tó lè tó sì ń dàrí olóhùn. Abẹ́ ìwà rí nǹkan bí, abẹ́ rí bí wọ́n ṣe ń kí Ìbàdàn. Jẹ́ ìwọ̀n wá láyé yín lónìí, ohun tí ọ̀pọ̀lọpọ̀ nípa Ìbàdàn ló pọ̀. Oríkì Ìbàdàn ó ní nǹkan tó bá dé, ó ní nǹkan tó ṣẹ́. Ẹ̀ẹ̀kan lè jí lówùúrọ̀ ọjọ́ kan kẹ́ bẹ̀rẹ̀ sí ní misinterpretation ọ̀nà pọ̀ sí gbogbo kìíní. Those are the major problems people do have. Instead of you to look for the facts before you started judging misconception, ẹ̀fọ́ máa jí torí nǹkan tẹ́ gbọ́, ẹ̀ẹ̀kan bẹ̀rẹ̀ sí ní ìlú ìgbé Ìbàdàn bákan olè Ìbàdàn, ọmọ Ìbàdàn tí ò jáde ojú ló rọ́. Ǹjẹ́ yìí mọ ẹni tó bí pé ọmọ Ìbàdàn tí ò jáde ojú ló rọ́? Kò sí ní oríkì Ìbàdàn, ó kàn jẹ́ àpèmọ́ Ìbàdàn ni, ọmọ Ìbàdàn tí ò jáde ojú ló rọ́. Onítàn tó ràn wọ́n kò dẹ̀ ń ṣe èébú, kì í ṣe èébú rárá, it's a compliment. Wọ́n fi yìn ní gbóríyìn ní ọmọ Ìbàdàn pé ṣé o rí ọmọ Ìbàdàn lélẹ̀ èyí tí ò jalè ní ìsìn, ṣó lè pójú ló rọ́ báwọn. Ó ní ìjẹ́ kó jalè, ojú ló rọ́ ní ìjẹ́ ó jalè. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ìdí gbogbo wa. Ọmọ àjẹ̀gbín jẹ́ ìkara wọn, ẹnì kejì jẹ́ ìkara wọn ọ̀rẹ́ mi. Ọmọ àjẹ̀gbín fi ìkara wọn fọ́ ọrin wọn lọ sí kí Ìbàdàn. Wọ́n tún ní ọmọ Ìbàdàn agẹṣin kólé Nàìjà, kólé kọ́, kì í ṣe pé ká kó ilé onílé. Ọmọ agẹṣin wọ inú ilé, Yorùbá tó lédè, kólé kó wọlé, ọmọ agẹṣin kó wọnú ilé, níbi ni ọmọ agẹṣin kólé. Tún ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni òye èèyàn tọ́lẹ̀ jẹ́ pé ó yẹ kí á béèrè, ó yẹ ká wádìí báwo ló ṣe jẹ́, báwo náà ṣe ń pè é, ọ̀nà owó gangan náà gbé gbà tó fi rí bó ti rí, kẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní dájọ́ ara Ìbàdàn ó gbalẹ̀ ó gbọ̀lẹ́ o. Fẹ́ jẹ́ kó yẹ yín pé kò sí ìlú náà nílẹ̀ Yorùbá tí ò sí ìlú Ìbàdàn. Bẹ́ẹ̀ ni, torí Ìbàdàn àjọ̀dá Ìbàdàn ni. Kò sí ìlú náà nílẹ̀ Yorùbá tí ò sí ní Ìbàdàn. Torí pé tẹ̀ bá ní Ìbàdàn, kí Ìbàdàn ń jalè, àjẹ́ pé ìwọ náà ń jalè náà fa. Tẹ̀ bá ní Ìbàdàn, ó ń ṣe gbá, àjẹ́ pé ìwọ náà ló ń bá wí, torí ìlú tiẹ̀ náà wà lára àwọn akọ́lé tẹ̀ Ìbàdàn ló. Sọ̀rọ̀ níye yín. Àrùn kan péré ní Ìbàdàn ní lára, àrùn kan ló wà lára Ìbàdàn tí ò sí yọkúrò. Òun náà ni ìjà àgbòrò. Ìbàdàn ìgbà fún yàn náà fi ní pé Ìbàdàn mọ́jà òbí ẹ̀sìn lọ́jọ́ kìíní àná fi kára àwájú lẹ́rú. Ìbàdàn wọ́n ṣe jàgídíjàgan o, ní jàgídíjà ló máa ń ṣe wọ́n ni. Ìyẹn tí ní ìgbà ìwáṣẹ̀ nígbà náà ìgbà yìí Lágelú, ìjà ní Ìbàdàn jà tán gbaṣọ lọ́rùn eégún ló jẹ́ kí wọ́n kọ́kọ́ ogun jà Ìbàdàn àkọ́kọ́. Tọ̀ ilé sọ̀rọ̀ ọ̀tàn torí àwọn kan ṣo tí Ìbàdàn ní lára nù. Ìbàdàn ìjalè, Ìbàdàn yànyàn jẹ́. Ìbàdàn, they are more like an activist. They fight for your rights, they fight for you in every angle. So ẹ má máa sọ pé Ìbàdàn òfin ni wọn, Ìbàdàn ìjalè, Ìbàdàn ìṣòlè. Ìlú Láyípo, ìlú Ògúnmọ́lá alágbàlá àjàyàjàyà, àgbàlá Ògúnmọ́lá òjòkó babẹ lòmíì lọ, àgbàlá Ògúnmọ́lá tó kòkò sáré orí ìlú. Tọ́ ẹ jẹ́ ká máa wájọ gbogbo dájú ká tó bẹ̀rẹ̀ sí ní sọ tí ò dá nípa wọn. Ọmọ Ìbàdàn ni mí, ní lọ́mọ Ìbàdàn.
nílé láìpẹ́. Inú mi dùn dúpẹ́ pé Ìbàdàn ni mo ti wá. Ìbàdàn àwa náà ni kò sí ìlú kan tó tó wa nílẹ̀ Yorùbá. Ìlú wa náà ni Yorùbá ti bẹ̀rẹ̀. Èdè wa náà fi ń kọ Yorùbá. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká máa wádìí nǹkan dájú ká tó wọlé sí ní tọ́ka àbúrú sí ìlú kọ̀ọ̀kan. Wá sílùú tí ò ní bá àtọ̀dọ̀ ti Ìbàdàn náà ní bá ibà tiwa ni mo sọ pé kò sí bẹ́ẹ̀ yẹ ṣe ìyá sọ́ dìjà ni torí ìjà bí ìjà ni wọ́n ṣe wá bí ogun ní ṣe wá ló fi ní pé ogun òkú wa rí ọmọ Ìbàdàn ìṣẹ́gbẹ́ ẹ bá bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan ogun òkú wa rí ẹ jẹ́ kó ogun òjà Ìbàdàn rí ogun òkú Ìbàdàn kó ní particular spot yẹn rí lẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ogun kó ìlú kan wá lọ lóògùn ní Ìbàdàn pọ̀ ogun ti jà Ìbàdàn rí lọ́sẹ̀gun Ìbàdàn ṣùgbọ́n àwọn ò níbi táwa ìjẹ́ náà bá ṣe wà. Mo wá jẹ́ pé ní ẹ̀jẹ̀ máa wádìí ká tó bẹ̀rẹ̀ sí tọ́ka àbúrú sílùú kọ̀ọ̀kan. Ìbàdàn ni mí. I'm proud to be an Ìbàdàn boy. Ìbàdàn mi, I love you so much.